What's going on here? Ilé very dark man ní ìfẹ̀jọ́ rẹ̀ sùn. Ó yóò burú fún un. Eré ni ó pè. Kò sí ìyọnu filẹ̀ fèmí àtẹ́lẹ̀. Nẹ́ni tí ń ṣiṣẹ́ fún. Kò lè very dark man lè rí kọ́lù mi kọ́ mọ́ bí. Kò sí ìyọnu. Ó ṣeun jàre mọ́ bínú o. Ẹ ṣeun yóò dáa fún yín o. Ní ti ara fẹ́ ṣe mo fẹ́ sẹ́ndì torí ṣe rí Ṣèyí ọmọ Tinubu. Ṣèyí Tinubu. Òun gangan ló sẹ́ndì nọ́mbà ẹnìkan sí mi pé kí n bá òun fi ọ̀rọ̀ kan ránṣẹ́ sí. Mo máa fẹ́ tara sí. Kí ọnìkan ṣe fẹjọ́ ọmọ very dark man nù sọ mímu ni ẹni tí a kó gbogbo ọ̀rọ̀ lè bá yóò lọ nísìnyí. Orí mi èmi bàbá gan sọ̀rọ̀ níjẹta. Yíyún bàbá wa Tinubu mo ṣàlàyé àwọn nǹkan kan fún wọn pé àwa tí à ń ṣiṣẹ́ ìṣègùn bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ ní kárídì ìfimúlẹ̀ nínú ilẹ̀ wa ń bí. Torí àwa gan tí à ń ṣe nínú ilé ayé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló pọ̀ jù. Ọ̀pọ̀lọpọ̀ àìsàn ńlá ń wò tí ò ṣe é fi ojú rí. Ọmọ yìí wọ́n ti ń pe ọmọ Sàlámì ìjọ ní ìlú wa bá mi tó ṣàlàyé àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan fún mi mo sì fún ní ewédú lásán mo ní kó lò fún iṣẹ́ òun. Fẹ́mi ní sọ ọmọ Sàlámì. Fẹ́mi Adébáyọ̀. ewédú lásán ní tí mo ní kó lò. Ó sì dúpẹ́ fẹ́ lọ́hùn. Tá a bá ti lọ ẹ tún fẹ́ lómìnà lẹ́ẹ̀kú. A máa fi lúrú ṣe oògùn fún yàn. Kó lè bàjẹ́ fún wọn náà ni. Bàbá ṣẹ́rí ẹ má jẹ́ ká fọwọ́ lẹ sọ̀rọ̀. Ti sẹ́ndì blu mi sọrí béèyàn bá fẹ́ bá mi sọ̀rọ̀ èmi fẹ́ kí n mọ kákan mi máa ṣe mo ti sẹ́ndì ẹ̀ sí Ṣèyí Tinubu ní WhatsApp kó kàn ṣe búlù lòkù tó bá ti ṣe búlù ó ti tán. Nẹ́tíwọ̀kì máa jó lọ ẹ kàn máa gbọ́ tiwa náà ní God have mercy upon us. Ó ti lọ yóò ẹ̀yìn sọ fún ọ pàápàá bí mẹ́sẹ̀gì mi ṣe rí ó ti lọ. Bàbá ẹni tẹ́ rí lẹ́gbẹ̀ẹ́ mi ìyàwó mi nìyẹn tí mo fẹ́ fẹ́. Ọkàn yín ó balẹ̀ ẹ pẹ́ fúnra yín òòyà kan ò ní yà yín o ṣé ò wá sí láburú. Bàbá kọ́ wọ́n bá sí náà àti rónì ọ̀làlà ò mọ̀ wọ́n á fẹ́ ká wò ó pípé ṣe àkàlẹ̀ sábàrà wa jìnnà. Ọ̀gá rẹ̀ láwọn ọmọ ọ̀dọ̀ àgbà òní la rí kò sẹ́dá tó mọ̀ la ọ̀pá rẹ̀ la ọpọlọ rẹ̀ ò ní jọba. Ìgbésẹ̀ tí wọ́n gbé yìí nísìn ní táwọn baba ńlá baba wa máa ń gbénu tí ọ̀dọ́ iwájú wọn fi máa ń dá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kéékèèké sí wọ́n bá ti ríra wọn wọ́n ti lọ́ra wọn mọ́ kinní kan wọ́n ń ṣe fúnra wọn pà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  pòpòpòpòpò tí wọ́n bá ti ṣe tí oyún dé kò sí kankan tí wọ́n yẹ̀wò mọ́ èyí tí wọ́n ṣe ìlú dà ẹ̀nà wọn yín méjèèjì síwájú. Ìbà olúrírí ọjà rí mẹ́ja ńlá bá sọlẹ̀ lálẹ́ omi báyìí kedere báyìí lójú rẹ̀ rí pàáfihàn gan ní ògbági lábàá pàápọ̀ ni o. Àwọn méjèèjì yìí bó lọ́jọ́ iwájú wọn ṣé ó dáa àbí ò dáa tó sunwọ̀n àbí ò sunwọ̀n tí wọ́n ní sórí ibú ń bẹ̀. Láhàn mi báyìí ni bàtàkẹ́ ló tù ú fẹ́ ó ẹjẹ́ rí bó ni ó ti rí. You are a mumu man. And they never leave you. They have left you. Tó ní agbára. Elédùmarè sì bá yín ṣe tó ní ẹ wá gbégbésẹ̀ tó dáa. Ṣé ẹ rí ọjọ́ iwájú yín tá a wò lọ yìí? Ọjọ́ iwájú tó dáa ni. Jésù. Ó sùn. Àmọ́ ẹ̀yin méjèèjì ń bolẹ̀ ti pàdé. Bàbá klọ́ọ̀bù mo ti pàdé ìyàwó mi. Ṣé wàá rí lọ́jọ́ yẹn ẹ̀jẹ̀ ń já yín. N tó jẹ́ kí n nífẹ̀ẹ́ gangan nìyẹn o. Mo ṣe ọkọ̀ pàdé lálẹ́jọ́ yẹn tí mo kàn ní bébí what's up tó kàn sọ pé yes. Ọmọ ilé ìlú mi wọnú kọ́rídọ̀ níṣẹ́. Kọ́kọ́ ṣe pàpàpàpà súpé. A tún bọ́ síbi staircase ó tún fún mi ní pàpàpàpà súpé. Ẹ wá jẹ́ ń já yín tán. Báyìí wà nínú mọ́tò tá à ń lọ lé báyìí. Ó sáré tún fún mi yọ̀dí báyìí. Ó sáré tún ṣe pàpàpàpà súpé. Bàbá bébí mi dẹ́ ń wò yìí. Ó tọ́ pinpin o. Ó náà já. Ọ̀nà ìjà. Tí ọ̀rí nù. Gbọ́
ṣé lóòótọ́ ni ó rí torí mo rí pé wẹ̀ náà ẹ̀ ń tú tó túbọ̀ sí wípé bí ọtí ń tú yìí ìwọ lọ kọ́kọ́ ń tú sí i lóyún náà wá ń tú kú. àwọn ẹ má lọ bẹ̀ yẹn bébì mi dẹ́ rí ó di ẹ̀ fún mi ó ń dóko àbí bébì mi ẹja gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ wà. ṣé ẹ rí ọ̀dọ̀ iwájú yìí dáa àmọ́ pàápàá ṣùgbọ́n tẹ ìbẹ̀rẹ̀ rẹ̀ náà ní fìtínà lẹ́yìn túwèé ẹ́ńjìnì ọkọ̀ yìí ti dá bẹ́ẹ̀ bá ń gbẹ̀yìn ọmọ yìí nísìnyí wọ̀n nímọ̀ wípé à ní mọ́nàná ẹ́ńjìnì ẹ̀ ṣàrònú 17 Pro Max ni. ṣé ẹ rí wájú yín tèmi ń wò yìí àìní kọsẹ̀ rẹ̀ àbí ká ṣe àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan. má bàa bọ̀. ọmọbìnrin tó ń wò yìí ọmọ ẹlẹ́gbẹ́ ni. bàbá èmi náà ń fura ọmọ ẹlẹ́gbẹ́ ni. mo kí ló ń fura sí báwo lè. ó mọ̀ pé tí máa ń ṣe pàpà yẹn lọ́wọ́ ó máa ń ṣe mo ń pè àwọn nǹkan nìyẹn ń gbà yẹn. àwọn ká ni mò ń pè. ṣé yìí ni wọ́n wá máa fi mọ obìnrin tí ó lẹ́gbẹ́ ọ̀ ń ṣe pàpàpà lọ́wọ́ ṣé wọ́n gan gbọ́ bí ti ń dún ṣé bí gbọ́bọ̀ ti ń dún nù. ẹ má dáhùn ẹ má dá lóhùn. báwo ló ṣe ń dún sọ́kùsọ ló ń sọ náà. báwo ló ṣe ń dún. mi ìmọ̀ ṣé o máa sọ fún bàbá ni. tóun gan bá sọ bí wọ́n gan ti ń dún ṣé ẹ̀mí inú rẹ̀ ó dùn sí ni. àwọn ìdún bí wọ́n gan bá fẹ́ kọ́ mu. ẹ má bínú èmi máa ń le san ni. ọmọkùnrin yìí ọjọ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọ́lá ọmọbìnrin tó ń wò yìí ó ní àwọn ẹgbẹ́ tiẹ̀ tí wọ́n ń bá rìn inú fi jẹ́ pé ń yọ sí ọ ní kọ́rídọ̀ ń yọ sí ọ ní balùwẹ̀ ń yọ sí ọ ní kíṣìnì ń yọ sí ọ lẹ́nu ọ̀nà ń yọ sí ọ lábẹ́ iṣẹ́ àkóso tó ti kọlu tí ò ní yọ sí ọ kò lè rẹ́ bọ̀rọ̀ o àwọn ẹgbẹ́ méje ní bá a fínra wọ́n bẹ lẹ́yìn rẹ̀ tí mo ti wọ̀ àfi ká rúbọ ẹgbẹ́ fún un a rúbọ ẹgbẹ́ fún un ni ò ní fi fa wàhálà ní ọjọ́ iwájú àmọ́ ṣe ẹ̀rẹ́ yìí méjèèjì ẹ bára yín mu ní ti bíbá mu ìwájú wà ní jọ̀rẹ́ èé. tí màá sì gbọ́ ẹ ló lẹ́gbẹ́ bẹ́ẹ̀ ìlú lẹ́gbẹ́ yẹn máa ná bàbá yìí tí màá fẹ́ jẹ bẹ́ẹ̀ bá fẹ́ dirú ẹgbẹ́ ló dáa fún ọ ẹyọ kọ̀ọ̀kan wọn ọ̀tọ̀ọ̀tọ̀ láà dirú ẹgbẹ́ òun ẹgbẹ́ méje sì ni a wà bá ti dàn lókoòwò ni kì í ṣe pé a dédé dì báwọn náà a dàn lókoòwò ni láwọn méjèèjì 1 million naira ti tó. ẹ fẹ́ sí provision fún wọn. ó lè ṣe wípé wọ́n fẹ́ à béèrè ní tí wọ́n bá fẹ́ pẹ̀lú mi lè mọ ta gájẹ́tì èmi lè mọ ta ṣájà fóònù ìdí lè mọ ta screen a dàn lókoòwò a béèrè tí èyí tí wọ́n bá fẹ́ ni. bàbá tẹ bá wá fẹ́ ṣe báyìí kí ló dẹ̀ fẹ́ kán kó àwọn méjèèjì wá dọ̀gbìn náà kí túmọ̀. èyí rèé ó burú bá wọn ọmọ bá lè jẹ̀nu. lọ́rọ̀ kọ́rọ̀ wò lọ. ó ti ń jó wọn bá àwọn ẹgbẹ́ rẹ̀ jó ẹ bàbá. bàbá ẹ máa sọ̀rọ̀ lọ́jà rẹ̀ ìyẹn má dà lò. sọ́rí ọkọ rẹ̀ yìí ń rò pé síríọ̀sì. tó bá tiẹ̀ fẹ́ náà aláfẹ́ sí dákòwò fún àwọn tí wọ́n ń bẹ lẹ́yìn rẹ̀ tó ń ṣe ń pàpà ṣùpé tó fi ń gbádùn ọmọ. ṣé ọ̀tún àjọ pé ọ̀gbùrọ̀ rẹ̀ nàkúnà dé. àwọn mi sì lè láwọn ògbà àmọ́ ó wà nù bọ́ ọba ṣe náà. ṣé mo bàbá. God have mercy upon us. 500. Ẹ̀rọ dájú ọmọ. Abájọ tó fi ní akó wọn wá. Akó nǹkan wọn 1 million fún ọ. Ọ̀nà ní 500,000. Ẹni kọ̀ọ̀kan tá la fẹ́ dẹ́yàn lóko lọ́rùn. Kí ló ń sọ yìí? Bó ló ṣe fẹ́ tó? 500,000 àbílẹ̀ kù. Bàbá mi ò lọ bẹ̀ yẹn o, ẹ ká ìnà. Èmi ló kàn máa gba fígò bí 500 ní ẹ̀rẹ̀ máa ń méje 35 ó ti pé náà ẹ ká ìnà. Fígò ni o fẹ́ fi dá èèyàn ní okòwò. 500 naira. Àbíkò tó ni kí ni wọ́n fẹ́ tà tí wọ́n ta mọ́ káńtà ẹ ká ìnà. Orí rẹ̀ dára. Ó dàpọ̀ wá mú mi ṣe rí bí mi. 500. Bàbá ẹ bá ti lè gbà báyẹn mi ò lè ná ju báyẹn lọ ẹ ká ìnà. Ó sì lọ fẹ́ràn ọmọ yìí. Mo fẹ́ràn rẹ̀ ṣe bí àlàyé lóhùn. Mo lè ná 30,000 fún ẹ tí wọ́n bá bí mo yé wa yìí. 500 naira. Wọ́n ní 1 million, 500 naira. Ṣé o rí pé ó lọ fà á? Tó bá lọ fà kó fà á já. Káìnà àwọn náà ti ń wáìnì mi náà. Báwo ṣé o lè náwó fún mi? Kódà mo lè ná 10b fún ẹ tára òní ni mi ṣe bá láàyè ni wọ́n ṣe bí rí kankan ṣe bá sọ́ọ̀sì òní lè ṣe fún àwọn. Wá ọmọkùnrin kí ló ń sọ tí ń dùn lẹ́nu rẹ̀ yìí? Ìyàwó rẹ̀ gẹ́gẹ́ ọwọ́ sọ pé ọ̀sọ̀ 30,000 bí gbà pọ̀ dákọ̀ 30 million 30,000 wá ń wo lẹ́nu rẹ̀
bàbá ṣé ń lówó gidi. bàbá ṣe fẹ́ gbọ́ fàtì ìrìnà gba 500 naira lọ fún wọn tí wọ́n bá ti ṣe àwọn ẹgbẹ́ kan lọ wá bómi kan pọ̀ sókè rajà bébì ìjẹ́ ká máa lọ. sọ fẹ́ gbó tí wọn náà fẹ́ gbódòdó. èmi ní 3,500 naira ni mo wọ́ọ̀tì lọ́dẹ̀ tó fẹ́ ná fún mi. kò kí ń ṣe ìwọ ṣé o mọ iye tí mo ra etí ẹ̀ yìí. ìyẹn kò kí ń ṣe mọ́ láwọn kan ń disturb mi mo lẹ́gbẹ́ tó ń disturb mi tó a dẹ̀ máa ṣe tó fún tó òfin ní disturb mọ́ tá a fi máa enjoy ara wa dalẹ̀ ìwọ wá sọ wípé ní 3,500 ni wọ́n fẹ́ ná can you imagine 3,500 naira. bébì ìgbó mọ́ lọ́dún ṣe ṣòro àwọn ẹgbẹ́ no o wà pẹ̀lú mi àbòsí pẹ̀lú mi. ok tá a bá fún wọn lẹ́yìn tí tá a bá padà lọ ní problem kan bàbá ní pé ní tàbí ní problem ká sanwó kan ṣe nǹkan fún àwọn ẹgbẹ́ yẹn kán dá wọn lókòwò wọn làwọn kan fẹ́ ta kíní. ọmọbìnrin yìí ọ ní ṣìṣe láyé rẹ. àmísà. Ọlọ́run ó pèsè ọkọ dáadáa fún ọ. òun náà ni owó máa sanwó. ọ ní ṣe eré ibú. àmísà. ọ ní ṣiléyà. àmísà. Ọlọ́run ò ní jọ gbé ìgbélé egun. àmísà. bàbá ìgbélé egun lẹ́rìn. ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ sọ fún èyí tèmi ni mo ti sọ bébì mi ara mi ń ṣe bákan tí ẹ̀ jẹ́ ká bọ́ sí kọ́rídọ̀ yẹn. bàbá à ń bọ̀ ẹ jẹ́ ká lọ sọ̀rọ̀ náà ẹ wá máa padà. ara mi ń ṣe bákan ẹ jẹ́ ká lọ kọ́rídọ̀. èyí ti burú ẹ lọ sọ ọmọ àìlera pàpàpàpà ṣùpé ń ra dùn gbẹgọ píó àti lọ lè ṣe pàpàpàpà ṣùpé eyín ọmọ àlè tí ó pa ọ náà lọ múra sí i ó lè sì kó náwó kò lè rí owó náà pàpàpàpà ló lè náwó sí ìwọ adé nǹkan 1 million ọ̀sìsáré ọba náà rẹ̀ yánnayànna ọ̀rìbọ̀ ti kú múra sí i.